ẹ má máa lo àwọn nǹkan tí ó mọ̀ mú ẹkùn ọkùnrin. Ṣé ẹ rí ẹkùn ọkùnrin, mi fẹ́ sóyìnbó rẹ̀ torí Facebook, kì í ṣe ibi tí ó gbúdọ̀ máa mú ooru. Ṣé ẹ rí tó ooru bá ti pọ̀ jù, ṣé ẹ rẹ́pọ̀n tẹ́ ẹ̀ ń wò yẹn, kíní ló wà nú ẹ̀, àtọ̀, milky fluid pẹ̀lú àwọn nutritional milk content tó wà nínú sperm. We have the sperm cells itself, we have the milky fluid, then we have the oil, àwọn òróró ṣùmùṣùmù pẹ̀lú omi and some other things ló wà nínú rẹ̀ tó ń gbé nínú rẹ̀. So tí ooru bá ti mú àwọn kinní yẹn, ẹ dẹ̀ mọ̀ pé àwọn nǹkan wíwìnwín tó ń pè ní cells, sperm cell tó ń di ọmọ yìí, they are living things náà ni wọ́n, because àwọn ni wọ́n lọ rèé fertilize ẹyin tí oyún ò fi ṣẹlẹ̀. Living things ni wọ́n, ooru ò gbúdọ̀ máa mú wọn, ó ní temperature tí wọ́n ti lè live. Irú àwọn èèyàn báyìí, a rí wípé we have planet Earth, we have Mercury, Venus, Earth, Mars, Jupiter, Saturn, Uranus, Neptune and Pluto nínú solar system. Ṣé rí kíní mẹ́sàn-án tí mo dárúkọ yìí, 9 planet tí mo dárúkọ yìí, Earth nìkan, ayé nìkan ni àwa èèyàn lè ti survive. A lè gbé Mercury because àwọn planet tó bá ti hot jù, tó ti gbóná jù, human being ò lè gbé bẹ́ẹ̀. The normal room temperature, I think, is not 25 degrees Celsius kọ́ ni room temperature ni. So ibi tó bá ti gbóná jù, kò sí ni èèyàn ò lè gbé bẹ́ẹ̀. Ẹ rí wípé ozone layer gan jìnnà sí wa dáadáa, tẹ́ pé ọjọ́ tó bá bóòrùn tó bá mú ṣe máa ń gbóná tó yẹn, ẹ wo bá ṣe ń complain, and it is miles, millions or thousands of miles away from the earth. Bó ṣe jìnnà sí earth tó yẹn, ẹ wo bó ṣe máa ń ta wá lára. Mélòó nígbà téèyàn bá wá ní òun ò gbé planet earth tó lọ ń gbé Mercury àbò lọ ń gbé another planet. Ayé là ń gbé because of the temperature tí a ti lè survive. A lè survive ibi tó bá gbóná jù tàbí tó tutù jù. Ló dífá fún àtọ̀ náà. Àtọ̀ tó ooru bá ti mú àtọ̀, àwọn sẹ́ẹ̀lì ẹ̀ máa kú ni. Ìwọ ọkùnrin tó bá fẹ́ dóbìnrin lóyún, tó fẹ́ fún obìnrin ní oyún, ó gbúdọ̀ máa wọ àwọn pátá àbáwọn boxer tí ó máa mú ooru mú ẹ. Cotton, pure cotton, òun ni nǹkan boxer tó yẹ kí ọkùnrin máa wọ̀. Ṣóyé wa, apart from that, pé ooru ò gbúdọ̀ mú ẹ pọ̀ ni pé omi gbóná fífi wẹ̀. Ṣé mọ̀, there is what we call hot water and warm water. Warm water, kómi rọra warm díẹ̀, òun ni ó bẹ́tà. Bẹ́ẹ̀ aṣọ ọkùnrin tó bá ti omi bá ti gbóná jù, kò dáa fún temperature ẹkùn. Àwọn sẹ́ẹ̀lì àtọ̀ rẹ kò ní lágbára. I don't want to speak negative. Kò ní láwọn much living cell lára. Then ẹ̀yin ọkùnrin tẹ́ ń ṣiṣẹ́ ìjókòó, iṣẹ́ tẹ́ pé máa jókòó pẹ́, tẹ́ heat máa mú yín lára. Tẹ́ bá ti kúrò níbi iṣẹ́ yẹn, ẹ make sure pé ẹ wẹ̀, kẹ́ má dẹ̀ wọ nǹkan kan. Tẹ́ bá tiẹ̀ ní láti wọ nǹkan, ẹ wọ nǹkan tátẹ́gùn máa fẹ́, so that àwọn sẹ́ẹ̀lì inú àtọ̀ yẹn wọ́n ní máa kú, wọ́n á máa wà alive. Because àwọn yàtọ̀ fún pé viscosity àbí bí àtọ̀ ṣe máa swim lọ síbi tí ẹyin wà gan. Àwọn àtọ̀ míì wà tẹ́ pé wọ́n ti thick jù. Apart from thickness, pé kò ráyè swim dáadáa, ìmí mọ́ watery. Apart from pé watery gan, ìmí gan wà tán sẹ́ẹ̀lì tó wà nú ẹ̀ gan tán fi bẹ́ẹ̀ wà active wọ́n débi wípé kí wọ́n lè mú kí ẹyin kó fertilize. So ẹ máa make sure pé omi tẹ́ fi máa wẹ̀ ò gbóná jù. Omi ó yẹ kó warm ni, fine. Àwọn kan sọ pé omi tútù kò dáa, kó mi mọ́ tútù ríngẹ́dẹ́ríngẹ́dẹ́rín, kéèyàn sáà lo warm water. Ẹlòmíì ò tiẹ̀ lè fi omi tútù wẹ̀, bóyá ọyẹ́ mú o, bóyá ọyẹ́ ò mú o. Some people cannot use cold water tó tutù tán pátápátá. Bẹ́ẹ̀ tó bá jẹ́rú èèyàn bẹ́ẹ̀ ni ẹ, kì í ṣe pé omi wá gbọ́dọ̀ gbóná bí omi ẹ̀bà, nítorí temperature ẹpọ̀n rẹ. Torí temperature ẹpọ̀n rẹ, a rí wípé wọ́n máa ń sọ wípé obìnrin tí ọkọ ẹ̀ bá ń dò, tó bá ti ń dùn mọ́, kó máa dúpẹ́ lọ́wọ́ ìyá ọkọ yẹn, torí ìyá ọkọ yẹn ló bá ọkọ yẹn tọ́jú okó ẹ̀
tó bá ṣe circumcision rẹ̀ tó bá tọ́jú rẹ̀ nígbà tó dégbò kó tó di pó san okó yẹn ò padà wúlò fún ìyàwó ló kó padà wúlò fún náà ṣe mọ́ ní ẹni tọ́kọ ẹ̀ bá ti ń do tó bá ń dùn mọ́ kó mọ̀ dúpẹ́ lọ́wọ́ ìyá ọkọ yẹn. ṣé àwọn ìyá ọkọ tí wọ́n bu omi gbóná pa ẹpọ̀n ọmọ wọn nígbà kékeré tí wọ́n bá tọ́jú okó ẹ̀ nígbà tó dégbò tí wọ́n bá gé tí wọ́n bá lọ ṣe circumcision rẹ̀ tí ara ẹ̀ fi wá wà òkè tó fi fáìn nísìn ṣé ó dẹ̀ yẹ kí ọmọ yẹn kó fi omi gbóná wá pa ẹpọ̀n yẹn fúnra rẹ̀ nísìn tó ti wá dàgbà nígbà tí grandma àbí mọ̀mọ́ rẹ tí wọn ò bọ́ fomi gbóná pa nígbà kékeré. so ẹ mọ̀ wo àwọn boxer tó bá fún tẹ́tẹ́tẹ́ tàbí tó bá jẹ́ bí nylon cotton ni ẹ má dẹ̀ jẹ́ kí omi yín gbóná jù dẹ́ ẹ̀yin tẹ́ bá fẹ́ bá àwọn ọkùnrin ṣe omi ìwẹ̀ bóyá ẹ fẹ́ bá wọn mix ẹ má jẹ́ kó gbóná jù atẹ́gùn gbúdọ̀ máa fẹ́ sí area bíi tí ẹpọ̀n wà so that àwọn cells inú ẹ̀ wọ́n á lè wà active even tóbìnrin ò bá wọ́ ọmọ mọ́ gan èwo lọ burú mọ́ gba sperm tí gbogbo sẹ́ẹ̀lì ẹ̀ ti kú sára èwo lọ burú mọ́ gba àwọn ìyẹn sperm tóbìnrin á gbà gbúdọ̀ jẹ́ sperm tó wà of high quality. ó wà ẹ má jẹ́ ká gbàgbé Lilac Herbs Nigeria Limited a lè rí wọn fún consultation a bá fẹ́ consult wọn fún àwọn àlàyé nípa oríṣiríṣi àrùn bí àwọn ìtọ̀ ṣúgà ìdákọ́lẹ̀ ẹ̀dà oyún ìju gbogbo àwọn nǹkan yẹn ni ẹ lè lọ rí wọn fún kẹ́mọ àlàyé nípa rẹ̀ àti báwo la ṣe lè prevent ẹ̀ bá a sì ṣe lè wòsàn fún àwọn tí wọ́n bá ti ní ara. Lilac Herbs Nigeria Limited nọ́mbà wọn ni 081-5940-5621 081-5940-5621 Lilac Herbs Nigeria Limited ibẹ̀ ni ẹja sí ó wà ẹ má jẹ́